Bàbá òdodo ọ̀nà òdodo TV, mo disagree ọ̀rọ̀ tẹ́ sọ. Ẹ ní àwọn agency yìí náà fẹ́ kẹ́ lọ Mẹ́kà. Àwọn agency yìí ò ní kẹ́ má lọ Mẹ́kà o. Lóòótọ́ ní gbogbo Áfíríkà, a gbà pé àwọn ọmọ Nàìjíríà máa ń kàwé. A gbà pé àwọn ọmọ Nàìjíríà wọ́n máa ń kàwé dáadáa, wọ́n dẹ̀ làjú. Ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí ọpọlọ wa lọ sí, kò sí làákàyè kankan lórí wa. Àwọn Mẹ́kà, wọ́n fi yín kúdùn, wọ́n fi yín wá owó, wọ́n dẹ̀ ti fi yín rí owó tó jẹ́ pé ìrọ̀ ọmọ wọn ò lè ná tán. Ẹ wá ní wọ́n gbé Mẹ́kà sí 8.5 million. Ẹ wá ní ṣé wọ́n fẹ́ kẹ́ máa lọ sí Mẹ́kà mọ́ ni, right? Àwọn agency yìí ti mọ̀ pé ẹ láìkí Mẹ́kà gan. Ẹ dẹ̀ ti gbà wípé Mẹ́kà yẹn ló lè gbé yín dé ìjọba ọ̀run. Ẹ dẹ̀ gbà wípé ẹni tí ò bá ti mọ gbogbo orúkọ Allah kò lè lọ sí ìjọba ọ̀run. Ẹ dẹ̀ gbàgbọ́ pé ẹni tí ò bá ti mọ kéwú kò lè lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n àwọn tí ń wà lọ, wọ́n ti ń gbé lọ, wọ́n dẹ̀ ń lọ sọ́hun dáadáa. Wọ́n dẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan yẹn irọ́ lórí irọ́ ni, gbogbo ẹ̀ ò nítumọ̀. But àwọn dẹ̀ wá fẹ́ fi yín powó, wọ́n fẹ́ nu àwọn náà nídìí owó. Àwọn ará Saudi Arabia náà dẹ̀ ti mọ̀ pé ojú ti ń là pé tó bá tó stage kan, àwọn èèyàn ò ní máa sábà ka Mẹ́kà kún mọ́. So wọ́n wá tètè fẹ́ rush yín. So tán bá ti rush yín kíákíá, gbogbo owó yín ẹ lè dá sílẹ̀ fún wọn. Ọdún náà ẹ ti bá wọn tún Mẹ́kà ṣe already, ẹ ti túlù wọn ṣe tẹ́lẹ̀. Ẹ ti sọ bẹ̀dà nǹkan ńlá, torí tí ò bá sí ọmọ Nàìjíríà tán bá fẹ́ lọ sí Mẹ́kà ní ọdún, tí ò bá sí ọmọ Nàìjíríà kò sí nǹkan kan. Kò tí ì lè wọ 8.5 million. Owó ò tí ì pọ̀ jù. Èèyàn míì nílé tó lè tà ní 100 million. Èèyàn míì nílẹ̀ tó lè tà. Ilẹ̀ bàbá wọn gan wọ́n lè tà kán kó lọ sí Mẹ́kà. Kò ní ìtumọ̀ rárá. Ẹ lè ta gbogbo ilé yìí kẹ́ kó lọ sí Mẹ́kà. Ọlọ́run náà lẹ ṣì lọ́jọ́ sìn yín. Àbí kì í ṣe Allah kọ́ lẹ ṣì lọ́jọ́ sìn. Allah lẹ ṣì lọ́jọ́ sìn ní Mẹ́kà. Ní ìgbà téèyàn bá ti fi nǹkan ti tẹ̀ sílẹ̀, tó tẹ̀lé nǹkan ní nǹkan lọ, á wá máa pàdánù, á máa pòfo. Àtọjọ́ tẹ́ tí ń lọ sí Mẹ́kà, èèyàn míì ní ọ̀sà, simple ọ̀sà tó kéré ju èèyàn míì ni. Ó lọ sí Mẹ́kà. Allah ò torí wípé ó lọ sí Mẹ́kà kó lóun fẹ́ bá san ọ̀sà yẹn. Ẹ lọ sí Mẹ́kà, ẹ lọ máa sọ̀kò sí àṣetán. Tẹ́ bá ti sọ̀kò sí àṣetán ní Mẹ́kà tán, ẹ wá padà bá àṣetán yẹn ní ilẹ̀ Yorùbá. Kò ní sọ pé kí ìkọ̀kọ̀ nínú ìkọ̀ yìí kó yí padà. Àtọjọ́ tẹ́ tí ń lọ sí Mẹ́kà yẹn, ẹ jọ̀ọ́, àǹfààní wo ni ó ṣe fún yín? Olódùmarè dá oríṣiríṣi nǹkan mèremère fún wa tó jẹ́ pé ó ju ti Mẹ́kà lọ ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ojú kòkòrò ò jẹ́. Ẹ fi nǹkan bàbá ti yín sílẹ̀. Ẹ tẹ̀lé bàbá oníbàbá. Ẹ ṣẹ̀ wá ń pariwo pé owó Mẹ́kà ti wọ́n jù. Ẹ tún wá sọ ọ̀rọ̀ kan bàbá. Ẹni téèyàn bá kó 2 million tó kó lọ sí mọ́ṣáláṣí, tó fi ṣe ilẹ̀kùn, tó ra tiles, tó ra gbá, tó ra fan, ẹni ó ní àlùbáríkà ju Mẹ́kà lọ. Irọ́ lẹ pa sà. Bàbá láìrọ́ lẹ pa. Ṣé rí 2 million yẹn? Tí èèyàn bá ní 2 million tó lọ sí hospital, tó wo àwọn tó fẹ́ ṣe operation fún, tó wo àwọn tí ara wọn ò yá tó jẹ́ pé owó ló dá wọn dúró, tó wo àwọn tó fẹ́ bímọ tí wọn ò rómọ yẹn bí torí owó dá wọn dúró, tó wá ń hà fún wọn, ó ní ládàá nínú ju pé kán lọ kówó lọ sí mọ́ṣáláṣí lọ. Ṣẹ́rí tí èèyàn bá ní 2 million yẹn, tó wo àyíká ibi tó ń gbé, tó rí obìnrin tó ní agbára àti ṣeṣẹ́ ṣùgbọ́n tí ò sí owó, tó fún nínú 2 million yẹn, tó rí àwọn tí ebi ń pa, tó fún nínú 2 million yẹn, tó rí ọ̀nà tí ò dáa ní àdúgbò, tó tú ibẹ̀ ṣe, Olódùmarè ní ìfẹ́ sí ju pé kẹ́ sọ pé kán kówó lọ sí mọ́ṣáláṣí lọ. Àtọjọ́ ta ti ń kọ́ mọ́ṣáláṣí, àtọjọ́ ta ti ń kọ́ ṣọ́ọ̀ṣì, ẹ jọ̀ọ́ kí lè rè wá. Àwọn Christian náà, gbogbo iṣẹ́ téèyàn míì ti fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe, a nítorí ó fẹ́ dé Jerusalem, á pààkì owó yẹn pọ̀, á máa sá lọ Jerusalem. Tó bá dé Jerusalem tán, pátápátá ẹ̀kan fún ẹ ní visa ọ̀sẹ̀ kan ọ̀ ọ̀sẹ̀ méjì. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí visa ẹ bá ti dí o,
wọn ò ní sọ wípé àwọn ló gbé ẹ̀sìn wá bá yín. Wọ́n máa dá yín padà síbi tẹ́ ti wá, kẹ́ má wá bàlù tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ṣe bàlù yín jẹ́ yìí. Ẹ wo bí ìlú tiwa ṣe rí, ẹ wo bí Mẹ́kà ṣe rí, ẹ wo bí Jerusalem ṣe rí. Ṣé gbogbo àwọn ọmọ Saudi Arabia ló ń gbàwẹ̀? Ṣé gbogbo àwọn ọmọ Saudi Arabia mélòó lẹ ti rí tó wá fẹ́ ṣèjọsìn nílẹ̀ Yorùbá rí? Ọmọ Saudi Arabia mélòó lẹ ti rí tó wá sílẹ̀ Yorùbá tó wá ṣe ìjọsìn ọkùnrin fẹ́ dá mọ́ṣáláṣí sílẹ̀? Ṣé bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí ṣe pọ̀ tó ní Saudi Arabia ni? Ẹ wo adúrú mọ́ṣáláṣí tó wà ní gbogbo àgbáyé, ẹ wo adúrú mọ́ṣáláṣí tó wà ní Nàìjíríà, ẹ wo kátiẹ̀ tó wà nílẹ̀ Yorùbá. Kí láǹfààní? Àǹfààní wo ló sàn fún wa? Kàkà kó sàn fọmọ ìyá jẹ wa, à ń fi gbogbo ọmọ bí obìnrin. Kò sí rírí kankan tá a rí, kò sí ìtumọ̀ kankan tí ilé ayé wa ní. Ẹ wá ń sọ wípé ṣé téèyàn ò bá dé Mẹ́kà kò ní dé àlùjọ́nà. Tẹ́ ẹ bá ti dé Mẹ́kà ẹ lè dé àlùjọ́nà bàbá. So ó máa bẹ́tà ẹni tó bá nílé nínú yín kó lọ gbélé ẹ̀tà kó fi lọ sí Mẹ́kà. Tó bá dé àpadà wá dá mi rent. Ẹni tó bá nílẹ̀ tí bàbá ẹ̀ bá nílẹ̀ ó tán bá ní ilẹ̀ fámìlì kó lọ sílẹ̀ ìdílé wọn kó lọ gbé tà. Tó bá dé wọn àtàwọn fámìlì àjọ máa sọ. Ṣèbí Allah ló lọ sìn? Muhammad òòṣà ilẹ̀ bàbá wọn ni. Jésù òòṣà ilẹ̀ bàbá wọn ni. Àwa fúnra wa ní ilẹ̀ Yorùbá, Olódùmarè ti fún wa ní nǹkan àgbẹ́kẹ̀lé. Olódùmarè ti fún wa ní nǹkan tó jẹ́ pé a lè fẹ̀yìntì tó dẹ̀ máa dá wa lóhùn. Ṣùgbọ́n ojú kòkòrò yìí ò jẹ́. Ojú kòkòrò là ń bá káàkiri. Ibi tójú kòkòrò bá dẹ̀ ti sìn wá dé, a máa fara mọ́ ni. Ó ti ẹ̀wù mí kán sì sọ Saudi Arabia yẹn kan sọ́dà 20 million. Ẹ̀yin agent ẹ máa ṣoríire. Olódùmarè máa bùkún yín, ẹ ní padà sẹ́yìn. Ẹ túbọ̀ bá wa raise owó yẹn sókè. 8.5 yẹn kéré torí èèyàn míì ní ju 8.5 yẹn sílé. So ẹ bá wa gbé sórí bíi 20 million. So èèyàn tí ò bá ní gan kò máì kó lọ tọrọ bárà. Tó bá tọrọ bárà ó máa rí owó lọ sí Saudi Arabia. Mo dẹ̀ láìkí gbogbo nǹkan tó máa ń lò pẹ́ náà jù ní oṣù kan. Lẹ́yìn oṣù kan ẹ dá wọn padà sílé bàbá wọn. Kọ́ má wá fi ẹ̀sìn bálé bàbá tí yín jẹ́ bọ́n ṣe fẹ̀sìn bálé bàbá tí wọ́n jẹ́. So èmi ò gba nǹkan tẹ́ ẹ sọ pé àwọn kan ní ìkà. Kò sí ẹni tó ní ìkà nínú àwọn agents àti agent Saudi Arabia tán wà lọ́rùn o. Torí wọ́n ti mọ̀ pé owó lẹ nífẹ̀ẹ́, wọ́n ti mọ̀ pé Allah lẹ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ wá bọ̀. So kò dẹ̀ nítumọ̀. Wọ́n dẹ̀ ti mọ̀ pé dandan lẹ máa wá owó yẹn. Wọ́n dẹ̀ mọ̀ wípé tó bá ṣe báwọn olórí yín ṣe ń ṣe ni owó wà ní Nàìjíríà. Àwọn agent yín dẹ̀ ti sọ fún wọn pé àwọn agent òun yẹn náà wípé kọ́ má dá wọn lóhùn, kò séye tán bá gbé sí wọn máa wà torí ẹ fẹ́ràn Allah. Ó bẹ́tà kẹ́ tètè bá wa increase owó yẹn kówó yẹn ga díẹ̀ sí. So tí owó yẹn bá ga díẹ̀ sí ojú everybody máa là. Tí owó yẹn bá ga díẹ̀ sí everybody á lè lọ ta lé bàbá ẹ̀ á fi lọ sí Mẹ́kà. Tí owó yẹn bá ga díẹ̀ sí ẹni tó bá lóko á lọ ta oko ẹ̀ á fi lọ sí Mẹ́kà. Ṣé ẹni tó owó yẹn bá ti ń ga sí dáadáa ẹni tó lọ́nà gan á lọ ta ọ̀nà ẹ̀ á fi lọ sí Mẹ́kà. Ṣé dẹ̀ mọ̀ pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ ló wà nínú Bible àti Quran. Bible gan sọ fún yín wípé tó bá ṣe ojú òsì yín ló fẹ́ fi yín dẹ́ṣẹ̀ ẹ gbé dànù ọkẹ́fọ́. So it's better tó bá ti fẹ́ lọ Mẹ́kà yẹn tówó yẹn bá high jù ọmọ wọn tí ò bá ti ṣe déédé wọ́n á lọ gbé tà, wọ́n á kó owó ẹ̀ dání, wọ́n á fi lọ sí Mẹ́kà. Ẹ ṣe bẹ̀rẹ̀ ni ẹ tí ì rí nǹkan kan. Ẹ̀yin ẹ ṣáà máa bá wọn wówó kọ́ máa fi túùlù wọn ṣe kí ìyà máa jà wá, kí títì máa dá, kébi máa pa wá, kẹ́ máa gba sálárì 30,000 kẹ́dẹ̀ máa jẹ oúnjẹ bí oúnjẹ 200,000 lóṣù.
kọ́mọ yín dẹ̀ fẹ́ lọ sí